wọ́n ti go live o wọ́n ti go live. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run bàbá ayérayé nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé, nítorí pé kò fi wá sílẹ̀ bẹ́ẹ̀ ni kò kọ̀ wá, nítorí tí àánú rẹ̀ ń pọ̀ rékọjá sí i lórí ayé wa. Òun ni èmi ni tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ààbò rẹ̀ lórí ẹ̀mí wa, lórí iṣẹ́ wa, lórí ìlú wa, lórí gbogbo àdáwọlé wa. Ẹ̀yin tí ẹ bá ń wọlé sórí ètò yìí, ẹ máa bá wa share prógráàmù yìí dáadáa o. Torí ètò tá a fẹ́ ṣe lálẹ́ yìí kì í ṣe pé bóyá pa wá fún títí tààràtà. Ó láwọn fídíò kan tá a fẹ́ play. A wá wọnú àwọn ìwé tó wà níwájú wa. A sì lo Islamic book bíi 10 ń bí lálẹ́ yìí. Ẹ máa bá wa share program yìí dáadáa. Kódà ẹni tẹ́ ń wo àwòrán rẹ̀ lójú fọ́nrán yìí, bóyá mufti ìwó ni wọ́n àbí kí wọ́n ti pè wọ́n, ẹ share fídíò yẹn. Tẹ́ ẹ bá mọ nọ́mbà wọn, ẹ share kan wá gbọ́ fídíò yìí lálẹ́ yìí. Pé àkòrí ètò yìí níta ló ń pa Kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Àwọn wo ló ń pa Kìrìsìtẹ́nì ní Nàìjíríà? Sir, ẹ̀yin tẹ́ ẹ bá ti ń wọlé, ẹ máa like, ẹ máa comment, ẹ máa share. Ẹ máa comment pé Jesus save Nigeria Christian. Jésù gba àwa Kìrìsìtẹ́nì Nàìjíríà. A ti nígbàlà o. Save tí mò ń sọ kì í ṣe ti salvation, a ti ní salvation already o. Àmọ́ kó gbà wá lọ́wọ́ àwọn tó jẹ́ pé ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ra wọn ni pé bí wọ́n ṣe pa wá run, tí wọ́n ó pa wá kúrò nílẹ̀. Mo bẹ̀ gbogbo wa o. Ẹ já máa like, ẹ já máa comment, ẹ já máa share. Ọjọ́ mẹ́ta náà la fi ń ṣètò lórí ìlà yìí. Ọjọ́ Monday, ọjọ́ Wednesday, àtọjọ́ Friday 8:30 p.m. ni. Ẹni jẹ́ ó sọ́ọ̀kì yín gbà tán bá bẹ̀rẹ̀ sí ní dé. Torí pé àwọn nǹkan wà tó ń ṣẹlẹ̀ tó ju pé kákan expose fídíò wọn lọ àbí kákan kàwé wọn. Àwọn tó ti lẹ́spẹ̀ríẹ̀nsì á lò oore ọ̀fẹ́ àti gbé wọn wá. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, December 27 ọdún yìí 2025 first live streaming á lọ ṣe ń bẹ̀. Ìjọ yìí láti launch ìwé tá a kọ lọ́fẹ̀ẹ́ fún gbogbo èèyàn. Ẹ jẹ́ ká gbàdúrà ká wọnú ètò. Bàbá wa àti Ọlọ́run wo olùbùkún, Ọlọ́run àgbáyé, olóore ọ̀fẹ́, èmi ni tí ń jẹ́ èmi ni gba ọpẹ́ wa. Kristi Jésù darapọ̀ mọ́ wa. Ṣí wa níyè, là wá lójú, jẹ́ ká lè ríran. Kí ìmọ́lẹ̀ rẹ máa bá gbogbo wa gbé, kí ẹnikẹ́ni má ṣe pàdánù nínú wa. Níparí ohun gbogbo, kí ògo kó lè máa jẹ́ tìrẹ. Darapọ̀ mọ́ ọkàn àyà wa àti ọ̀rọ̀ ẹnu wa. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́.
ní orúkọ Jésù Kristi Olúwa wa ni a gbàdúrà. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah. Ẹ mọ́ dákẹ́ àti mọ́ fi ń ta ní kẹ́ fi sí comment section síbẹ̀ o. Jesus save Nigeria Christian. Jesus save Nigerian Christian. Ẹ jẹ́ á máa bá wa fi sí comment section dáadáa. Ẹ mọ̀ fi sí comment section. Jesus save Nigeria Christian. Ká dẹ̀ máa bá wa share ètò yìí. Ní ọdún tó kọjá, máa tẹ̀ ń wò lójú screen yìí. Máa yìí, I think bí a mufti wo ni ọdẹ ní Yorùbá land. Ó ṣe fídíò kan. Tẹ́ ẹ bá ń wo fídíò tí mo gbé sójú screen tá a máa display yẹn, níbi tí mo ti wọ aṣọ tó dàbí àbí animal skin báyìí. Ẹ rí i pé wọ́n kọ 1 year ago. Ìyẹn ni pé fídíò yẹn ti pé ọdún kan, kódà yóò ti lé. Tí bàbá yìí ti ṣe fídíò yìí, tó sọ̀rọ̀ ń gbà yẹn, mo dẹ̀ mú fídíò yẹn wá, mo wá sọ̀rọ̀ lé pé ẹ̀yin èèyàn, ẹ jẹ́ a gbọ́ ẹ̀kọ́ tí bàbá yìí nìkan máa kọ́ àwọn ọmọ náà kéwù. Pé ẹ̀kọ́ tó yẹ kó kọ́ wọn gangan, tó fi máa hùwà. A gbọ́ fídíò yẹn. Yàtọ̀ sí tẹ́lẹ̀ tí mo rí, mo tún rí méjì èmi náà tí wọ́n tún sọ oríṣiríṣi nípa Christian àti tó jẹ́ káwọn mùsùlùmí máa pọ́n ká lè ṣe against Christian. Ní tó wá jẹ́ kí n mú fídíò yìí wá lénìí, ó ní pé àwọn àdáni wa kan sẹ́ndì fídíò wọn kan sí mi láàárọ̀ yìí. Nígbà tí mo rí fídíò yẹn, tí bàbá yìí sọ pé kì í ṣe àwọn mùsùlùmí làwọn ń pa àwọn Christian, àmọ́ ní kò gbúdọ̀ jóun. Mo ní kò gbúdọ̀ jẹ́ bàbá yìí ló máa sọ̀rọ̀ yẹn. Torí mo ní fídíò tí wọ́n ti ń sọ pé káwọn àáfàá ilé kéwú kọ́ bẹ̀rẹ̀ sí ní kó àwọn ọmọ bọ́sí máa lo ìbọn àti bọ́sí máa wọ odò. Wọ́n dẹ̀ kọ́ wọn lọ́tàá, ta ni wọ́n máa kọ́ wọn pójọ́ ta wọn o. Wọ́n jẹ́ kí wọ́n mọ̀ pé Jew àti Christian ọ̀tá ni wọ́n sí wọn. So wọ́n ṣe ní 2024. Ó wá ní 2025. Ẹ̀mí tó ti sùn lọ́dún yìí ṣe about 3,000 souls náà ti pa. Àbí tí wọ́n ti lé kò lé gan. Èyí tó pa tó lé kò lé. Kódà ẹ̀rí kan bẹ́ ń bì. Ọjọ́ Friday ni màá lò yẹn. Ẹni tó ṣẹlẹ̀ sí gangan lérí àlọ́hùn ló send àwọn kìnìyẹn sí mi. Ẹni ibi tó jẹ́ motherless home táwọn kan wọ́n send lẹ́tà pé àwọn ń bọ̀ ń bẹ̀. Wọ́n ti wálẹ̀ méjì wọn ra wọn. Ẹlẹ́ẹ̀kẹta àwọn tán pa bọ́ ṣe pa wọ́n pàkópa. Gbogbo ẹ̀ wà lórí fóònù mi bì. So ọdún yìí 2025 máa yí wá fẹ́ máa deny pa àwọn mùsùlùmí kọ́ engineer. Ẹ jẹ́ kó play fídíò tó ti ń káwọn èèyàn lẹ́kọ̀ọ́ yẹn ká gbọ́. Tí ń kọ́ wọn ní rúyà àwọn sọ̀hábà, wọn à sì gbé mùhímọ̀ àwọn sọ̀hábà lọ́wọ́. Lọ́dọ̀ rẹ̀ ni it's a reality. Ẹ jẹ́ fún lápòjú ẹ̀ka. Gbogbo student ilé kí ẹ̀kọ́ wọn ní bá ṣe máa yẹ̀bọn. Ẹ̀kọ́ wọn ní bá ṣe máa jagun. Ẹ̀kọ́ wọn ní bá ṣe máa wẹ̀. Ebi àdébí sọ pé gbogbo ọmọ tẹ́ ẹ bá bí. Gbogbo ọmọ tẹ́ ẹ bá bí pátápátá. Inú ẹ̀kọ́ tí ń kọ́ wọn ní rúyà àwọn sọ̀hábà, wọn à sì gbé mùhímọ̀ àwọn sọ̀hábà lọ́wọ́. Lọ́dọ̀ rẹ̀ ni it's a reality. Ẹ jẹ́ fún lápòjú ẹ̀ka. Gbogbo student ilé kí ẹ̀kọ́ wọn ní bá ṣe máa yẹ̀bọn. Ẹ̀kọ́ wọn ní bá ṣe máa jagun. Ẹ̀kọ́ wọn ní bá ṣe máa wẹ̀. Ebi àdébí sọ pé gbogbo ọmọ tẹ́ ẹ bá bí. Gbogbo ọmọ tẹ́ ẹ bá bí pátápátá. Inú ẹ̀kọ́ tẹ́ gbọ́dọ̀ kọ́ wọn tó jọ̀ràn yẹn láti lé. Òun ni bóòlù yẹn ṣe máa mú oògùn, bí yẹn ṣe máa wẹ̀dò àti bí yẹn ṣe máa sùt. Ókè fún ọba akọ́ lé bá ìyá rẹ̀ ọ̀mọ́ ilé kí ó mú mọ́.
wọ́n máa ṣe ọmọlẹ́kí kan tí ò ní suit lọ́mọ bí léèrè ni pé ànàkùnrin àkẹ́lẹ́ àfi sókè ìṣe ẹ̀yin gángan ẹ̀rù ọmọ bá yẹn pé tí n bá pọ̀ tákì ní ọ́fíìsì ìgbà yẹn lẹ́ béèrè lọ́wọ́ ara yín pé ibo wọn á gbé ibo làwọn ìgbé yìí sí tó fi ní dandan ká kọ́ àwọn ọmọ wẹ́rẹ́ kí ló dé kí ni ń rò kí ni ń wò yorùbá ló yé àdìmú ní ẹ̀kọ́ wọn máa dà jihadi ẹ má mú nǹkan tó pọ̀ jù ń bẹ̀ ju pé odò wíwẹ̀ gbogbo ọmọ ilé-ike ọmọ odò wẹ̀ gbogbo ọmọ ilé-ike ó lè sùt ẹ bá ń ta rọ́bà ní ìsẹ̀ ẹ̀yẹ ẹjọ́ fẹ́ pa o ẹ bá sì ń ta fà wọ́n fẹ́ wọ́n pa òun kíákíá ni o ìbọn gangan láyé ń lò ní èso tó o bá mú ọ̀fà lọ́wọ́ báyìí tó ń bá ń gbé ìbọn lọ́wọ́ wọn ò ní o ti yá wèrè o ìmọ̀ nìkan lè yé wọn ìbọn gangan ni sẹ́tẹ́ wá ti gbé ìbọn jáde fáwọn ọmọ báyìí ẹ ti wò rí ọ dàrú kí ló dé èyí tẹ́ ẹ tòótó ni èyí tẹ́ ẹ tòótó ni ẹ̀yin tẹ́yìn náà gbébọn wá ẹ̀gọ́ ọmọ tẹ́ ẹ ṣe báyìí pé tẹ́ ẹ bá tó tọ́mọ bá ti rí ìbọn yóò ní very good kí ló dé mo ní orígun mẹ́ta ni jihad ní tá a gbọ́dọ̀ mọ̀ ṣe lórí igun aláwọ̀kọ́ ká tó máa sọ̀rọ̀ jihad gẹ́gẹ́ òun ni yíké tá a lọ tá a kọ́ wọn tá a lọ tá ọlọ́gá ń kọ́ a ní ọ̀tá àbí ọlọ́gá sọ pé wàlá ń tarúbà ankal yahud. mo fẹ́ jẹ́ kó. wala nasara àtàtàtà àbúrò náà kọ́ sọ pé. ní máa yẹ dárúkọ ń sìn ó dà pé máa da padà sẹ́yìn díẹ̀ ó ní wọ́n ní ọlọ́run gan káwọn lọ́tàá wọ́n wá níta lọ́tàá wọ́n ní yẹ̀wúdí àti nọ̀sọ́rọ́ ìyẹn Jews and Christian torí Jew àti Christian ní bàbá ẹ̀ ṣe ń sọ ní 2024 wípé àwọn àáfàá ilé kéwú kọ́ máa kó àwọn bọ́ ṣe ń yin ìbọn kọ́ dẹ̀ máa sọ fún ọ̀pọ̀ àwọn Jew àti Christian yìí o ìṣe ni ká ẹ mú wọn lọ́tàá ọ̀tá yín ni wọ́n jẹ́ ẹ ṣe ti dá padà sẹ́yìn díẹ̀ ẹ tún play. akọ wọn tá a lọ tá ọlọ́gá ń kọ́ a ní ọ̀tá àbí ọlọ́gá sọ pé wàlá ń tarúbà ankal yahud. mo fẹ́ jẹ́ kó. wala nasara àtàtàtà àbúrò náà kọ́ sọ pé Nasara, lẹ́tẹ̀kẹ́tẹ́ ashadda an-nasi adawatan lilladhina amanu al-yahud àbí àbúrò náà kọ́ sọ fún mi pé yaskafukum yakunu lakum àbúrò náà kọ́ tó sọ fún mi pé nusratul anfal ọlọ́run ní kayfa wa yazharu alaykum kayfa wa yazharu alaykum ọlọ́run ní sẹ́yìn máa tó lè ṣe yín tí wọ́n bá fi lè ní upper hand lé yín lórí wọ́n máa ní upper hand lé yín lórí la yarkubu fikum illa wala din wọ́n máa parí dànù ní wọn àmì sọ pé àwọn ọmọ ìrí kan àbádé kan bẹ láàrin àwọn àti wọ́n parí dànù ní wọ́n ní aláwọ̀kọ́ ẹ̀kọ́ àwọn ọmọ yìí ẹ̀kọ́ wọn lọ́tà tẹ́ bá ti kọ́ wọn lọ́tà wọ́n mọ̀ túmọ̀ ìbọn tẹ́ ń kọ́ wọn àdìsí tààrà bí sọ̀hún wọ́n mọ̀ túmọ̀ ẹ sọ wọn pé ọ̀tá rè kí ni ń bẹ lọ́wọ́ ọ̀tá ìbọn bọ́ǹbù atomic bomb oye ọ̀tá tí o ti start ogun gan ní ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ tá a bá mọ̀ ẹ̀bùn wọn bá wà á ní ọlọ́mọdé àwọn ọ̀tá yóò start ogun ṣé kiri yóò ti start ogun àbí bẹ̀tì lónìí tí kiri yóò bá start ogun tó ti gbogbo skul rẹ̀ pa tó ti gbogbo hospital rẹ̀ pa ṣé nǹkan òṣìṣẹ́ ni ẹ jẹ́ ìfẹ́ lápòjú kan nílẹ̀ káàró òjìrò lónìí tí gbogbo àwọn dókítà tí wọ́n jẹ́ àti nọ́ọ̀sì tí wọ́n jẹ́ Christian tó bá withdraw lọ hospital nǹkan ṣe ilẹ̀ Yorùbá because àní tó tàtà fi lè replace ẹ̀ èyí tí o ti jagun Ọlọ́run pè wá pé àwọn tí o ti jagun yìí tẹ́ bá síwọ́ sí i kájọ́ àbẹ̀lẹ̀ ìtọ́ pé ó ti mọ̀ pé òun ọba yìí jagun ó ti múra yín lẹ̀ abẹ́ẹ̀kọ́ ni asasul awwal ni pé ma'rifatul adu ẹgbì sí ọmọ pé ọ̀tá rè bí dédé bọ́ọ̀lù ń ṣe wí àdúrà níbi ṣe wí. ìkẹlẹ kejì al-idad tábà ti mọ̀ pé ọ̀tá wà kọ́ amúra lẹ̀ àṣẹ ní ìdádù àṣẹ ní kámọ̀tá àbí ọ̀rọ̀ náà kọ́ kó já mọ̀tá. أصدر من المؤمنين أنفسهم وأموالهم. أنا أي مؤمن أنا بقابل يقول لك إيمان ni أساس. ẹ wá lè gbàgbọ́ mo ra ẹ̀mí yín àti owó yín ẹ bá mọ̀ pé ẹ̀bùn mi lẹ́mìí yín ilé ayé yẹn ẹ̀bùn mi pé ẹ̀ kọ́ntínú ayé mọ́ bá Ọlọ́run ẹ sì bùn mi ní gbogbo tẹ́ kójọ lẹ́yìn náà ní dúkìá ǹjẹ́ máa ṣe rèé o túmọ̀ rẹ̀ rèé o yuqatiluna fi sabilillah ẹ jagun ni o èèyàn pa wọn
àbí àwọn ò sì pa yín kì í ṣe pé mo ní kẹ̀kẹ́ fẹ́ nu wí o ẹ pa wọn káwọn náà pa yín that is attack. káwọn ọmọ yẹn máa lọ máa kọ́bọn nìyẹn o ó ní ẹ pa wọ́n so kì í ṣe pé gbogbo ẹ̀ pé bóyá àwọn lọ́tà kan mú Islam ò lọ́tà ẹni tí ò bá ti gba Islam ni wọ́n ń pè lọ́tà ẹni tí ò bá ti gba Muhammadu wọ́n ń pè lọ́tà orí káwọn bọ́ ṣe ń yìnbọn ó kẹ́ tí ká tó gbé sí làǹkàyè nínú ọ̀rọ̀ tí bàbá yìí sọ ó láwọn Júù ó ní táwọn Christian bá sọ pé wọ́n ti gbogbo skul pánsìn pé àwọn dáràn nìyẹn àbí gbogbo hospital àwọn làǹkàyè tí mo wá sọ fún wọn pé káwọn ọmọ tí wọ́n náà bẹ̀rẹ̀ sí ní kàwé dáadáa o pé kán lè di dókítà o kán lè di kíní o ìyẹn tí Christian bá máa ṣe wẹ̀ aláṣẹ Christian ń hùwà burúkú báyẹn àwọn ẹsẹ̀ yẹn bì wọn kọ́ àwọn ọmọ pé ó yá ìwọ ẹ lọ sí school of nurse dáadáa ó yá ìwọ ẹ lọ dá iléèwé lẹ̀ ẹ lọ dá iléèwé tó pọ̀ lẹ̀ ṣé bẹ́ẹ̀ sà pé Islam kọ́kọ́ dé Nàìjíríà why tí Islam lè bẹ̀rẹ̀ education Nàìjíríà ń gbà yẹn nẹ́ẹ̀sì ni pé káwọn ọmọ yẹn lọ kọ́ bọ́ ṣe ń lò bọ́n so ẹ ní kọ́ lọ kẹ́kọ̀ọ́ láti dá school lẹ̀ ẹ ní kọ́ lọ kẹ́kọ̀ọ́ láti dá hospital lẹ̀ kọ́ lọ kọ́ ẹ̀kọ́ bọ́ ṣe máa lò bọ́n wọ́n wá ń kò ti Sura 9 aya 101 fún wa nípa láti ra ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo wọ́n ń jà sójú ọ̀nà àlá wọ́n ń pa àwọn èèyàn náà ń pa wọn padà so Islam mùsùlùmí ló fa ń bẹ́ síwájú ẹ play another video ẹ gbé another video wa ó kẹ́ ṣe sùúrù ẹ play ẹ délẹ̀ débì kan. tí wọ́n bá bá wa jà á bá wọn jà á rìn bá wọn jà tí wọ́n bá sí kíni á bá wa jà ẹ gbọ́n mi sìn á yẹ dìfẹ́ǹdì ara wa ṣé ìgbà tá a bá wa ní àṣàṣù mẹ́tẹ̀ẹ̀ta kí ni a fẹ́ pè ní jihadi kí ni tá à ń káyà jihadi today gbogbo ọmọ ilé kí àti àwọn tí ń gbọ́ wá sí tá a bá ti káyà jihadi sí ẹ tẹ́ ń tu sí ni wá sí. ọlọ́run ní wajahidu fi sabilillah bi amwalikum wa anfusikum wọ́n ní bí ká lọ wá sí bí ká ṣe wá sí ìtí wọ́n tu sínú bó o tú lógun gan tó ń ṣàlàyé ogun bẹ́ẹ̀ lọ wọ́n bọ̀ wọ́n àrọ̀ sí wáàsí. kí ló dé nítorí pé àlò practical jihad yẹn kí ni practical wàhídù ẹ̀múra alẹ̀. ọmọ ilé kéwù. ṣe gbọ́ pé jihad kì í ṣe pé wọ́n bẹ̀yàn sọ̀rọ̀ ẹnu ogun ni. ṣe àpò mo ti sọ̀rọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a mẹ́rin wá lóore wọn táwọn kan deny ẹ wá gbé another video tí màá yẹn tún sọ̀rọ̀ wá kẹgbọ́n tó sọ nípa àwọn Christian. tí ẹ̀yin ẹlẹ́bọ nípa òfin tí ń darí ayé àti tí ń darí Nàìjíríà ẹrù bẹ́ẹ̀ lè perfect láyé yín ẹ̀ lè darí wa ká sóríire ẹ máa yànyàn jẹ ni ohun tí Christian àti ẹlẹ́bọ tí yóò máa bí tọ́ ẹ pé àwọn náà bá lòfin tá a lò ó ní ìyànjẹ àìdùn déédéé ìdàrú ìjàmbá corruption insecurity sẹ́ẹ̀mọ́ tó dé wọn ò mọ̀ lọ́hùn. mufti Ìwó ó ní tó bá jẹ́ pé àwọn Christian ló bá wà lórí oyè ó ní corruption máa wà ìdààmú wàhálà insecurity ló máa wà. ṣé ń gbọ́ gbogbo àwọn tí wọ́n ṣe lórílẹ̀‐èdè yìí ṣé Christian ló wá ṣe ṣèbẹ́yìn mùsùlùmí náà tẹ sọ pé tẹ bá ọ̀rọ̀ tí ì dé ẹ tún play another one. òun kálukú wa ká wájọ tó jẹ́ yí pé fíṣàn ànábì lónìí prógráàmù ànábì lónìí alukóran bẹ́ẹ̀ sọ ìròyìn mẹ́fà àmọ́ márùn-ún ni ẹyọkan jẹ́ secret tí alukóran sọ ọlọ́run ni mo yẹ tẹ́lẹ̀ mi kọ́ ń dín nìyí tẹ́ bá fọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀ tẹ́ ẹ bá ṣe mọ́ pàṣẹwọ́fọ̀ yá ti lọ òbí kò ní mú jọ mi wà ìròyìn aláwọ̀ kọ́nù ìjọ ni wọ́n tán ní olórí tí ń darí wọn tó bá ti rí ìjọ tó lólórí wò okù kan mẹ́lò mẹ́rin tàbí márùn fẹ́lẹ́ ọ̀yá ti lọ òbí kọ́nù yóò hé gbóhùn wọn yóò hé gbóná àwọn èèyàn ó fẹ́ràn ọlọ́run náà dẹ̀ fẹ́ràn wọn ta ni ó fẹ́ràn ọlọ́run ẹ bá fẹ́ràn ọlọ́run kó máa tẹ̀lé Muhammad yẹn kó súnà ni wọ́n jẹ ó jẹ́ ìsìn ẹ bá fẹ́ràn ẹ̀tí dọ́kùnrin àní ìtọ́sọ pé sọ fún ẹ pé tẹ́ bá sọ pé lóòótọ́ lẹ fẹ́ràn ọlọ́run èmi Muhammad ní kẹ́sìkẹ́ni sọ ẹ tó bá ti lè sọ wípé ànábì lòun fẹ́ fi ṣèkọ́ sí níbi ìjọ tòun
ọjọ́ ìròyìn kejì àkọ́kọ́ ni pé wọ́n kò jọ kìí ṣe ẹnìkan kìí ṣe àfa kìí ṣe léèké kìí ṣe léèké kìí ṣe just ordinary society tí ò ní mọ̀ nípa súnà wọn máa lò ó di méjì. Number 3, adillatin ala al-mu'minin, àwọn òní máa kọlu mùsùlùmí wọ́n máa bá mùsùlùmí jà wọ́n rọ̀ sí mùsùlùmí. Adillatin ala al-mu'minin náà ni pé rahama wọ́n máa gbìjà mùsùlùmí wọ́n máa ṣe nígbà tí wọ́n fẹ́ máa gáìdì mùsùlùmí ẹ̀sìkẹ́rìsì àìsàn alàlẹ́kàfèrè wọ́n wà lè sí kèfèrè. So ìjọ súnà ọba jọ láàfẹ́ fẹ́. It's Ostinger's biggest ìwọ̀n bí wọ́n máa pé ìmáàmù ní kèfèrè ẹlẹ́kùn lẹ́yẹ lásà máa dàrin wa rú ẹgbẹ́ ìsìn ní òfin ní ìjọ mọ́nájú mẹ́nu kèsì mọ́nájú tánà bí òwe òdì mélòó ẹlẹ́ẹ̀karùn yujahiduna fi sabilillah wọ́n wà máa ṣe jihad. So tó bá jẹ́ ìjọ bó ṣe lẹ̀kọ̀ jẹ́ súnà tó tí ọba ti fi jihad síbẹ̀ ìtumọ̀ jihad ni pé ogun tó dé ẹmúra rẹ̀ lẹ̀. ṣé a jọ gbọ́ àwọn fídíò yẹn bó ṣe clear? Alákọ̀ọ́kọ́ 2024 ló ní káwọn ọmọlẹ́kọ́ bọ́ sẹ́yìn ìbọn pé bọ̀ torí pé àwọn àáfàá kò yá wọn náà gan tọ́ba ní kankan wọ́n tì wọ́n máa ní bákan pé ó yẹ kán máa kó àwọn ọmọlẹ́kẹ́ bọ́ sẹ́yìn ìbọn wọ́n dẹ̀ máa kọ́ pé Christian àti Jew lọ́ta yín o. Ẹ wá play fídíò tí mo rí lẹ́nìí tí mo fẹ́ torí ẹ̀ sọ̀rọ̀ ká wá sọ̀rọ̀ lé lórí ẹ play fídíò yẹn. gbogbo rẹ̀ ó kó òfò ó kọ́ rádaràda ẹ dàbí sẹ́ àwa yìí àwa mùsùlùmí yìí bẹ́ẹ̀ jà káwé lójú ọjọ́ tẹ́ẹ̀sì jà dépò ẹ̀sì jẹ́ kí ọwọ́ owó débi agbára sáwà láwọn ọmọ bọ́ǹbù ṣe tí ẹ bá gbórí ẹnì kò pé náà kọ́ ọmọ gbàgbọ́ pé àwọn là ń ní Boko Haram àwọn kọ́ la ní Boko Haram France Amẹ́ríkà ló ní Boko Haram bẹ́ẹ̀ bá dẹ̀ gọ́gù rẹ̀ ẹ́ rí ṣé Boko Haram tí wọ́n ń he àmírù wọn tí wọ́n arrest ẹ̀ tí SS arrest ẹ̀ tí ò lè dá Suratul Fatiha kà nígbà wọn tú aṣọ ara rẹ̀ àgbélébù wọn bá lọ́rùn ẹ̀ gbogbo àwọn ọkọ̀ Boko Haram àti ìjà tí Boko Haram ń lò yìí kí sẹ̀ríà tó dìde ní north táwọn róbì Islam ó ti wá dìde padà o kó lè lé wọlé ni yùrídù fi owó nọ́rọ̀ lọ́hí bí afwahihim kí la fi ń pa kiri yó sọ́jọ́ ibi àwọn tẹ́ ni wọ́n ń pa àwọn kiri yó tẹ́ ni wọ́n ń pa yìí wọ́n ti pa mùsùlùmí ẹgbẹ̀rún kó tó pa mùsùlùmí kiri yó ẹyọ kan wọ́n ń sì wọ́n panu wọ́n kàn ń ṣe àwọn kan àwọn gangan lẹ́nu. Now ẹgbọ́n mà yìí ní last year ó ní kàwé lọ máa kọ́bọ̀n this year ó ní sáwọn táwọn ò mọ̀ nǹkan kan táwọn ò kàwé làwọn fẹ́ ṣe bọ́ǹbù ìbọn tẹ ní kọ́ lọ kọ́ yẹn sẹ́yìn lẹ́ṣẹ́ scope tó fẹ́ fi lọ yẹn kò work ìbọn tẹ ní kọ́ lọ máa kọ́ yẹn ń gbà yẹn ẹ̀yin kọ́ lẹ́sẹ̀ o ẹ máa fowó ra ni so bọ́ǹbù tó fi ń bọ́ǹbù àwọn èèyàn ṣé kìkì ó ni wọ́n fi rà á. Ẹ jáde ọmọ orísìí o ẹ jáde ọmọ orísìí o now bàbá yìí wá sọ wípé wọ́n ń pa àwọn mùsùlùmí náà by mistake ni wọ́n fi ń pa mùsùlùmí màá dẹ̀ prove ẹ̀ láti inú Kùránì màá prove ẹ̀ náà dis màá mú ẹ̀rí wá ní ogun Wood pé àwọn mùsùlùmí para wọn by mistake nínú Sahih Bukhari màá mú ẹ̀rí wá ní Kùránì Surah 4 verse 94 bí àwọn mùsùlùmí pa èèyàn kan by mistake màá mú ẹ̀rí wá nínú sírọ̀ nígbà àwọn mùsùlùmí lọ ilé Fatima ọkọ ọmọ Muhammadu àbí ọmọ Muhammadu wọ́n lọ ilé ọkọ ẹ̀ ká ń pè ní Ali wọ́n náà máa dáná sun tí ò bá gba Abubakar ní Khalifa lọ́jọ́ tí Muhammadu kú tó tí mùsùlùmí bá bá mùsùlùmí jà bó pa mùsùlùmí by mistake máa ń wà so torí wọ́n wá pa mùsùlùmí by mistake yẹn kò justify pé kìí ṣe mùsùlùmí and I'm going to prove that here láti bá ń play video yẹn díẹ̀ sí. ní tí ẹ ṣe kéde tí wọ́n ń pa ìlú mùsùlùmí náà ni mùsùlùmí ti dìde lólùfẹ́ lu sẹ̀ríà mùsùlùmí ni wọ́n ń pa ẹ wá ní kírísítẹ̀n ni wọ́n ń pa nàìjíríà wọ́n ti ń pa kírísítẹ̀n jù wọ́n fẹ́ wá bí ní o wọ́n fẹ́ wá create tí wọ́n pè ní American military base. ẹ pọ̀ sẹ́ mo sọ lẹ́ẹ̀kan pé máa yí skóòpù tẹ́ ẹ fẹ́ lò pé wọ́n ń pa mùsùlùmí náà kò lọ ọ̀nà wo ni ò gbà lọ ẹ gbé Surah 4 verse 94 wá Surah 4 verse 94 God bless you.
mùsùlùmí máa ń pa mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ by mistake tí wọ́n bá mọ̀. níbi tájọ wáyé ó ní all you have believed when you go forth to fight in the cause of Allah, investigate and do not say to one who give you a greeting of peace, you are not a believer. Aspire for the goods of worldly life, for with Allah are many acquisitions. You yourself were like that before, then Allah conferred you favor upon you. So investigate indeed. Allah is ever with you, with what you do. Acquainted. Now, ó lè tẹ gbàgbọ́ lódodo. Nígbà tẹ bá ń ṣe ìrìn àjò sí ojú ọ̀nà Allah, tẹ́ ń jagun sójú ọ̀nà Allah, ẹ yá ṣe ìwádìí. Ẹ má ṣe sọ fún ẹni tó bá kí yín pé tó bá kí ní kíkí ọlá pé ìwọ kì í ṣe onígbàgbọ́ òdodo. Tafsiri àyá Al-Qur'ani sọ fún wa pé Muhammadu rú àwọn sọ̀hábà rẹ̀ láti lọ terrorize ìlú kan, wọ́n lọ jà ìlú kan lógun. Wọ́n sì wà ní tọ́bárì nìyẹn, ó wà ní ẹ̀kútùbí, ó dẹ̀ wà ní bí 3 náà. Ẹ jẹ́ kí n sí tafsiri yẹn 4 verse 94. Torí wọ́n lè sọ pé àní tafsiri yẹn lọ́wọ́, òun lẹ̀ ń wò wájú mi. Òun lẹ̀ ń wò wájú mi. Tafsiri náà ló wà lọ́wọ́ mi. Now, tẹ́ ẹ bá lọ wo tafsiri As-Suyuti, ẹ máa bá ń bẹ̀. Tẹ́ ẹ bá wo tafsiri Tọ́bárí, ẹ máa bá ń bẹ̀. Wípé Muhammadu rán àwọn sọ̀hábà rẹ̀ jáde lọ́jọ́ kan. Ó wá pàdé arákùnrin kan lọ́nà. Arákùnrin yẹn kí wọn. Wọ́n wá ń sọ wípé irọ́ ni o. Arákùnrin tó kí wa yìí kọ́ kì í ṣe mùsùlùmí o. Àmọ́ ó kí wa torí ká má bàa pa, wọ́n sì pa máa yẹn wọ́n kó property ẹ̀. Wọ́n pa, wọ́n kó property ẹ̀. Nínú Sahih Bukhari, Hadith 6668. 6668. Only narrated Aisha when al-mushrikun, polytheists, pagan idolaters, and disbelievers in oneness of Allah and His Messenger Muhammad were defeated during first stage of the Battle of Uhud. Satan shouted to Allah's slaves, beware of what is behind you. So the front fires of the Muslims attacked their own rear fires. Abu Hudayfa, boom, and examined, looked and unseen his father being shouted, my father, by Allah. The people did not stop. They killed his father. Abu Hudayfa then said, may Allah forgive you, Uwar. The narrator added, Hudayfa continued to ask forgiveness for the killer of his father till he meets Allah, till he died. Àdìsí yìí ń sọ fún wa pé ní ọjọ́ kan nígbà táwọn Muhammadu àti àwọn òṣèbọ tí wọ́n pàdé ní Uhud. Ó ní àwọn ní first stage wọ́n ti ṣẹ́gun wọn. Wọ́n wá ní Sátánì wá pariwo wípé ẹ̀yin mùsùlùmí ò, ó pariwo sáwọn tó wà wájú wípé ọ̀tá ń pọ̀ lẹ́yìn yín o. Whereas àwọn tó ń pọ̀ lẹ́yìn náà mùsùlùmí náà làwọn náà. Bọ́ ṣe fèsì ara ni wọ́n nìyẹn. Tó ń para wọn. Ó ní ẹkùnrin kan wà ń bẹ̀ tó ń pariwo ìyẹn tápẹ̀dà Abu Hudayfa. Bàbá òun rè, ẹgbọ́ pa, ẹgbọ́ pa bàbá mi, mùsùlùmí náà ni bàbá ẹ̀. Wọ́n dẹ̀ pa bàbá yẹn. Wọ́n wá náà Abu Hudayfa mọ́ wọ́n ń ṣe prayer fún ẹni tó pa bàbá ẹ̀ pé kí Allah kó dáríjì. Sáré pé mùsùlùmí máa ń para wọn by mistake. This is evidence from your book. Nínú Tọ́bárí. Volume 9. Page 186. Wọ́n ní Ibn Umayr, Jarrah, Mugara, Zayd bin Kulayb, Umar bin Al-Khattab came to the house of Ali. Yẹni pé àwọn tá a dárúkọ yìí, wọ́n gbà wá pé Umar bin Al-Khattab ó wá sí ilé Ali
ọkọ Fatima ọmọ Muhammadu. Tola al-Zubair and some of the Muhajirun were also in the house. Wọ́n dákọ̀ àwọn tó wà pẹ̀lú wọn with Ali, wọ́n wà pẹ̀lú Ali. Umar cried out, by God, either you come out to render oath of allegiance to Abu Bakr, or I will set the house on fire. Àwọn ọmọlẹ́yìn Muhammadu ló lọ ká àna Muhammadu mọ́lẹ́yìn. Létí ò bá gba Abu Bakr lọ́gàá, àwọn ó dáná sunlé ẹ̀. Ṣé Mùsùlùmí àtàkì ara wọn báyìí àbí wọn kì í àtàkì ara wọn? So, ó wà àtàkì ara yín. Ṣé ẹ wá rò pé hallelujah excuse? Ti fẹ́ sọ wípé ìkọlẹ̀ pa Christian. Hallelujah excuse. Abẹ́ sí ni mú àwọn ẹ̀rí. Ibi tí Islam ti ní kẹ́ mọ́ bá wájà, kẹ́ mọ́ pa àwọn èèyàn sójú ọ̀nà Allah. Nàìjíríà, ṣe dálòkùn chapter 8 verse 17. Tó bá wà ń bẹ̀ gbé wa, tó bá yẹ sí bẹ́ẹ̀ jẹ́ nǹkan. Nígbà tí Mùsùlùmí bá ń pa Christian, àbó ń pa òṣèbọ, àbó ń pa àwọn tí ó gbàgbọ́ nínú Islam, ta ni wọ́n gbà pé ń pa á? Wọ́n gbà wọ́n pé Allah ló ń pa wọ́n. Ẹgbọ́n tá a la sọ. Ó ní àti pé ẹ kò pa wọ́n o, ṣùgbọ́n Allah ni ó pa wọ́n. So, bá Allah ṣe ń wá Mùsùlùmí jáde kọ́ lọ́mọ àtàkà àwọn èèyàn yẹn. Lójú Mùsùlùmí kọ́ ló pa wọ́n, Allah ló pa wọ́n. So that's why when they are Christian, mi ò fẹ́ bẹ́ẹ̀ nu sọ torí àwọn TikTok, wọ́n máa pariwo Allahu Akbar. Torí wọ́n gbàgbọ́ wípé Allah ló ń pa wọ́n, Allah ló ráwọn ń ṣe káwọn ló mọ̀ pa wọ́n. Now, sì ju tó ju tí wọ́n tọ́ kiri ló ti ń pa. Àwọn kọ́ ló ṣe o, Allah ló ṣe. Àti pé kí ó lè fi àdánwò dandan kan àwọn onígbàgbọ́ òdodo láti ọ̀dọ̀ rẹ̀. Wọ́n wá sọ pé ilé yìí o, òun làálàá fi ń dán àwọn Mùsùlùmí wò, ó fi ń dán àwọn onígbàgbọ́ òdodo wò. Ṣé ń pa èèyàn yẹn ọ̀nà tálágbà ọ̀dọ̀ wò. Surah 9, Ayah 5. Ṣé wà bẹ́ẹ̀? Ẹ ṣe. Pé ẹ dá wọn mú, ẹ sì fi wọ́n sí ìgbèkùn, ẹ sì tún jókòó dè wọ́n ní gbogbo ààyè ìlú kan sí. Lẹ́yìn pé ẹ lọ́ máa lé ní ambush, bóyá nínú oko o, bóyá lábẹ́ ilé o, bóyá lábẹ́ ibìkan o, ẹ lọ jókòó dè wọ́n tẹ́ fi pa wọ́n. Surah 47 Ayah 4. Wọ́n ní kò sí sound. Hallelujah. Mr. Lásùnkànmí ẹ yẹ fóònù yín wò. Surah 47 Ayah 4. Ẹgbẹ́ 2:16 wá, ẹgbẹ́ àkà kìíní, ẹgbẹ́ 2:16 yẹn wá. Quran chapter 2 verse 216. Ẹ jẹ́ agbọ́n tó wà ń bẹ̀.
Only fighting has been enjoined upon you while it is hateful to you. A ti ṣe ogun jíjà ní dandan fẹ́yìn Mùsùlùmí kẹ́ mọ́ báwọn èèyàn jà kiri àmọ́ ẹ̀yin ètè. But perhaps you hate a thing and it is good for you, and perhaps you love a thing and it is bad for you, and Allah know why you know not. Wọ́n ní ẹ̀yin fẹ́ràn tó jẹ́ wípé ẹ̀yin kódà tó jẹ́ pé ó dá fún yín ogun jíjà. Ẹ sì ń fẹ́ràn ihun tí ò dá fún yín. Allah sì ló mọ ohun tó mọ̀. Nígbà tí tafsiri sọ fún wa, ó dáhùn pé tí Mùsùlùmí bá lọ sí ojú ogun, wọ́n lè kó nǹkan wálé. Wọ́n á lè kẹ́rù wálé, ó dáa fún wa ró jẹjẹ, wọ́n á rówó gbà, wọ́n á rí nǹkan kó. Surah 929, ṣèbí bẹ́ẹ̀ náà ti ní kọ́ ẹ bá àwọn Christian jà. Surah 47 verse 4, nígbà tẹ́ ẹ bá pàdé àwọn aláìgbàgbọ́, ẹ máa lu òkè ọrùn wọn. Ẹ gbá àwọn àyà yẹn gbọ́, ẹ ṣe fídíò lórí ẹ̀, ẹ tún wá ń deny nǹkan tẹ́ ẹ sọ. Surah 9 verse 111 tẹ́ quote, Tààlà àti ra ẹ̀mí àwọn olódodo Mùsùlùmí padà, ó ti rà lọ́wọ́ wọn. Fọ́bà mẹ́, ẹgbẹ́ wa. Indeed, Allah has possessed from the believer their lives and their property. Tààlà àti ra ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo àti nǹkan ọ̀rọ̀ wọn ti rà. Whether they apparatus come and ní àlùjànnà. They fight in the cause of Allah, so they killed and they killed. Wọ́n ń jà sójú ọ̀nà Allah, wọ́n ń pa àwọn náà pa padà. Ẹgbẹ́ kú. Ẹ sì ti sọ nínú ọ̀rọ̀ yín wípé kọ́lọ́ máa kọ́ àwọn ọmọ ilé kéwú níbọn. Ó wá di 2025. US wá làwọn fẹ́ wá ràn wá lọ́wọ́. Ẹ ti ní kọ́kọ́ wa lọ́tà pé Christian lọ́tà. Ẹ wá ń dínà pé kìí sẹ́yìn Mùsùlùmí lẹ́ ń pa wá. Àbà. Ẹ sọ yìí mọ́ṣáláṣí tán ti wó fún wa. Kan dáná sùn. Ẹ calculate sóye oore churches tán ti dáná sùn. Ẹ wo oye Christian tán ti pa. Ẹ calculate sáwọn tó ṣì panu yín. Ànábì sọ́nù àdìsí kan. Ó ní ìlú tẹ́ bá ti fẹ́ lọ bá wọn jà. Ẹ dúró dàfẹ́ jùmọ́júmọ́. Tẹ́ ẹ bá ti gbọ́ kọ́ pè irun nínú ìlú yẹn, ẹ rọ́ọ̀lù wọn. Bí àwọn gbọ́pọ̀ pè nínú ìlú náà jọ náà, wọ́n fi pa wọ́n dànù. Àdìsí yìí ni àwọn abẹ́rò pé àti mọ́tẹ́ kan sínú ìwé yìí mọ́. Inú mi dẹ̀ dùn pé ẹ̀yin náà sọ nínú fídíò yín. Ẹ sọ nínú fídíò yín yẹn. Wípé ká má sọ pé jihadi o pé ọ̀rọ̀ wàásù irọ́ ẹ jẹ́ kí n gbà pé ogun gangan ni. Ó jẹ́ káwọn ọmọ ilé kéwú mọ̀ pé ogun ni jihad kì í ṣe pé kàn fẹnu sọ. Àáfà kan ti wà lókè, wọ́n ti bọ́lẹ̀ padà. Mùsùlùmí, ìbéèrè wa lálẹ́ yìí ni pé kí lẹ̀ṣẹ̀ Kìrìsìtẹ́nì sáàfi tọ́sẹ̀ tó yẹ kẹ́ ẹ mọ̀ pa. Lẹ́yìn tí ìwé yìí gbé kinní lé lórí pé kán mọ̀ pa. Tó bá jẹ́ Mùsùlùmí wá fẹ́ wá defend ẹ̀sìn ẹ̀ sọ pé wọ́n àkàn gbé ọ sókè. Ẹnjìníà, ẹ fi studio number síta. Ẹ ṣeun. Filẹ̀. Fi nọ́mbà lẹ̀. Ṣé ti fi nọ́mbà síta? Ẹ ṣeun. Ẹ káàbọ̀ sí Evangelist Gabriel. You're welcome, sir. Bídèmí Adams pè wọlé. In tó ń sọ comment section yẹn, orí live ló yẹ kó o pè sí kó o ti sọ. Wàá proof ẹ̀ fún ẹ pé kì í ṣe ẹ̀yin lẹ̀ ń pa wá.
wàá prove ẹ̀ fún wa wípé kì í ṣe ẹ̀yin mùsùlùmí lẹ́ ń pa àwọn Christian. tó bá jẹ́ mùsùlùmí kò sọ pé one wọ́n gbé ọ sókè ọ̀ọ́dọ̀kẹ́ ń bí. ọ̀ọ́dọ̀kẹ́ lọ́wọ́ kan studio number ló wà lójú screen yẹn o. ẹ káàbọ̀ sà. ẹ jẹ́ ká àwọn àdìsí tó wà ń bì ẹ jẹ́ ká àwọn àdìsí yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí mo kọ àwọn àdìsí jọ ń bì ó ń sọ nípa jihad báwọn mùsùlùmí ṣe gbọ́dọ̀ gbógun tàwọn àwọn tí ò bá ṣe ẹ̀sìn wọn. bí kílẹ̀ pé ẹ kó sọ pé wọn nìkan bá gbé wá sódà á lè tètè rí. private làkáǹtì ẹ wá àkọ́kọ́ sọ pé wọn nǹkan gbé wá. ẹja wà dis Riyad Solihin hadith 1288. Only Allah reported the message of Allah said, verily, setting out in the early morning or in the evening in order to fight in Allah's way is better than the word and what it contains. wọ́n ní Allah ṣe ẹ̀gbà wá pé Muhammadu òjíṣẹ́ Allah sọ pé kí èèyàn jáde láàárọ̀ àbí lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ láti lọ jà sójú ọ̀nà alákọ́lọ́mọ báwọn èèyàn jà nítorí ẹ̀sìn Islam yìí ó dáa ju gbogbo tó wà ó dáa ju ayé lọ àtòǹgbò tó wà nú ẹ̀. ẹ ní gbọ́ pé kéèyàn preach. hello ẹ kalẹ́ o ẹ mọ́ fúláṣì lórí ètò ẹ dákun o. $12.94. àbú ìrọ̀rà rísì tẹ́ẹ̀dẹ̀sẹ̀ ráwọn mùsùlùmí tẹ́ẹ̀sẹ̀ rí pé tó ń jàjà yẹn ó ní rísì o ẹgbẹ́ kan tí Muhammadu kọ wọn o. ó ní àbú ìrọ̀rà reported the messenger of Allah said Allah guaranteed that he who goes out to fight in his way, believing in him and affirming the truth of his messenger, will either be admitted to Jannah or will be brought back to his home, taken from where he has set out, with whatever reward or share of booty he may have gained. wọ́n ní àbúrò àròsẹ̀ gbọ́ wà ní tì í pé òjíṣẹ́ Allah sọ pé ẹni tó bá jáde Allah ṣe ìlérí ẹni tó bá jáde tó lọ jagun sójú ọ̀nà rẹ̀ tó gbàgbọ́ nínú àtòjíṣẹ́ rẹ̀ náà nípa ló jẹ́ kan wọ ọgbà ìdẹ̀ra tó bá pa wọ́n o tó bá fi lè pa wọ́n síbẹ̀ yẹn á wọ ọgbà ìdẹ̀ra àmọ́ tó bá wọlé á wálé pẹ̀lú àwọn bútì àwọn property oní property tó lọ kó owó olówó tí wọ́n lọ gbà àwọn èèyàn tí wọ́n máa jí gbé wọ́n máa sọ dẹrú tàbí tó máa gba ransom lórí wọn nǹkan Sura 47 verse 4 yẹn ó ní ẹnì tù ó ní lè pa wọ́n dáadáa ó ní ẹ wá mú wọn gbè wọ́n mọ́lẹ̀ ẹ lè tú wọn sílẹ̀ lọ́fẹ̀ẹ́ àbí kẹ́ gbowó. Some group of Christians tó ń terrorize ìlú kiri tó lọ attack àwọn èèyàn tó ń gba ransom pé ẹ̀sìn wa kọ́ wa báyìí Quran ni ntọ́ sì tẹ̀lé nù ntọ́ tẹ̀lé nìyẹn
Now, but in what hand Muhammad son is, if a person is wounded in the way of Allah, he will come on the day of resurrection with his wound in the same condition as it was on the day when he received it. It's